ẹ wo ọmọbìnrin tẹ́ ń wò yìí, Wasilat lórúkọ ẹ̀. Ṣe rí àwa Yorùbá, ṣe rí àwọn Haúsá tẹ́ ń wò yẹn, wọ́n yìí fi àṣà àti ìṣẹ̀ṣe wọn ṣeré, bẹ́ẹ̀ làwọn Ìgbò náà. Ṣùgbọ́n àwa Yorùbá, ọmọ àlè ló pọ̀ jù nínú wa. Ọmọ àlè ó pọ̀ tó jẹ́ wípé wọ́n ba ìṣẹ̀ṣe àwọn bàbá ńlá wọn, wọ́n bà á jẹ́ nítorí àwọn ẹ̀sìn àjòjì gan. Mo rí àáfàá kan tó ní pé àwọn obìnrin jáde kán lọ wo Olóòlù, kán lọ wò ó, kò sí tó ṣẹlẹ̀, ṣé bàbá wa Ládọjà wọ́n fẹ́ ba ilẹ̀ Ìbàdàn jẹ́ ni. Àáfàá yẹn ò ṣe kó àwọn ẹlẹ́hà àwọn ìyàwó tiẹ̀ pé kán lọ wò ó. Ọmọbìnrin yìí ó múra bí ọkùnrin, yóò ti fẹ́ máa plan, ó ti ń plan nǹkan yẹn ti pẹ́ kó tó rí sí lánàá. Kò mọ̀ wípé gbogbo tá a bá ti pè ní èèwọ̀ nílẹ̀ Yorùbá, èèwọ̀ ni. Ó wá múra bí ọkùnrin, ó lọ wo eégún Olóòlù, nǹkan kọlù ú. Aṣọ tẹ́ ń wò yẹn, gbogbo nǹkan tán gbé sí lọ́rùn yẹn, wọ́n ṣe orò fún un, bóyá yóò rú yè ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n ní ẹlẹ́ran padà tú, ó padà jọ́ Ọlọ́run nípè, wọ́n sọ bẹ́ẹ̀. Ṣe rí àwọn kankan wà tó jẹ́ pé tán bá ti pè léèwọ̀, ẹ má jẹ́ àwò wípé especially àwa Yorùbá, Haúsá yìí fàṣà wọn ṣeré o, Ìgbò wọn yìí fi àṣà wọn ṣeré, ṣùgbọ́n Yorùbá kí ló dé? Sí èpè Áúlẹ̀ ń jà wá ni. Wọ́n ní ọ̀rọ̀ Áúlẹ̀ ní ọ̀rọ̀ pé èdè wa ò ní yéra wa, àní gbọ́rọ̀ síra wa lẹ́nu, pé àwọn olórí wa wọ́n padà wá mọ́ di ẹrú. Àwọn nǹkan yìí dẹ̀ ń padà ṣẹlẹ̀. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá èé ṣe tí ó jẹ́ pé à ń fojú di. Mo rántí ìtàn kan, bàbá ńlá bàbá mi ló sọ fún mi. Wọ́n ní ọdẹ kan wà, Ọdẹ́gbèmí ni, pé ìyẹn ni wọ́n pè ní ẹnu lẹ́bọ. Tí èèyàn bá ti fẹnu sọ, á wá rí bẹ́ẹ̀, àṣẹ Ògún. Ọdẹ́gbèmí yẹn ó máa ń lọ sí inú igbó, yóò lọ ṣe ọdẹ, yóò pẹ ẹran wá sílé, yóò fáwọn èèyàn. Ó wá dọjọ́ kan wọ́n wò pé àwọn aládùúgbò wọn ò tún fẹ́ béèrè nǹkan yìí, sóun wà ní rí nǹkan kan fún wọn. Nígbà tí ò rẹran pa, ó wá rí ẹyẹ gúnugún, ó wá pa, ó wá jù nú àpò rẹ̀, ó wá ń gbé ẹyẹ gúnugún yẹn, ó gbé wá sílé. Ní tí ó fi wá gbé wọlé tí ò ní jẹ́ kẹ́nìkankan mọ̀, tó bá gbé wọlé tí ẹnìkankan ò mọ̀ ní, ó possible kí kankan má ṣe. Ó wá bẹ̀rẹ̀ sí ní pariwo fáwọn èèyàn pé ẹ̀yin tẹ́ ní wọ̀nyí pagún, wọ̀nyí jẹgún, wọ̀nyí figún bọrí, ẹyẹ gúnugún lòun ti pa yìí o, òun á dẹ̀ jẹ́. Ó wá fẹ́ ẹyẹ gúnugún yẹn hàn àwọn èèyàn wá ní àìpagún, àìjẹgún, àìfigún bọrí. Ṣẹ̀pẹ́ síbẹ̀síbẹ̀ ó wá gbé wọlé, ó wá jù sínú àgbàlá rẹ̀, ó wá mú kan nínú àwọn adìẹ tó ń sìn, ó wá pa, ó wá mú ìtàn ẹ̀ jáde, ó wá ní ẹyẹ gúnugún lòun mú dání yìí o, ìtàn adìẹ dẹ̀ ló mú dání. Ó wá bẹ̀rẹ̀ sí ní yájẹ. Bí ìṣèjú àwọn èèyàn wá káwọ́ mọ́rí pé Ọdẹ́gbèmí àìpagún, àìjẹgún, àìfigún bọrí. Láàrin ìgbà tí ené ẹ̀wà kúrò lè bàyà, ó jáde ẹyẹn. Ojú ẹsẹ̀ ń bẹ̀ ní fún ẹ kákò tó bẹ̀rẹ̀ sí ní lọ, tó ń pòkóló. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹgbà òun pa igún lóòótọ́ ni, ṣùgbọ́n òun ò jẹ gúnugún. Ẹyẹ gúnugún yẹn, ó wá lọ gbé ẹyẹ gúnugún yẹn, ó lọ gbé jáde. Àwọn èèyàn wá sọ fún wọn ní, ṣé kò mọ̀ wípé ẹnu lẹ́bọ ni? Ní tó ti sọ yẹn, àṣẹ ti gùn. Kódà kó jẹ́ pé lóòótọ́ ni eégún Olóòlù kì í fi nǹkan kan ṣèyàn. Níwọ̀n ìgbà tá ti sọ wípé èèwọ̀ ni obìnrin ò gbọdọ̀ wò yẹn, bóbìnrin bá ti wo rò ó gbé, òun nìyẹn kẹ́ fi kọ́gbọ́n. Ẹ̀yin tó jẹ́ wípé ẹjọ́ máa lé ilẹ̀ Yorùbá, tẹ́ ń bá àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá jẹ́, tán bá ti pè léèwọ̀, ẹ lọ ṣe. Ní tójú yín bá padà wá rí, ẹ padà máa ràn. Bójú Wasilat kí náà pé bójú ẹtì ẹ̀ náà ṣe ràn. Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. Nọ́mbà mi rè fún polówó ọjà ní o 08067109598. Fíìmù kan ń bẹ ní YouTube báyìí, ẹ lọ bá wa wò ó. Àṣàbí Adìkúta, Àṣàbí Adìkúta, ẹ lọ bá wa wò ó. Ó ń lọ lọ́wọ́ báyìí ní Sobiye TV, ẹ ṣeun o. So 08067109598 nọ́mbà mi.